ọ̀pọ̀lọpọ̀lọ nǹkan kan náà ló já sí. ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀lọ lórí lọ́pọ̀lọpọ̀. Rí kí tó máa bẹ́tẹ̀ mi bọ̀ gẹ́gẹ́ bí a ti bá bọ̀ láti bí ọjọ́ mélòó kan ẹtìmẹ́ntì tó wà ní orí ìkàlẹ̀ pẹ̀lú àdẹ́kọ̀ọ́ orí náà wọn kì í sàmì ọ̀pọ̀lọpọ̀ orí bó ti ń sọ ìwọ̀n bàbá ilé kí àwọn àbáyé ká ṣe àtúntò lórí báwo la ṣe fẹ́ jẹ́ kí ẹ mọ̀ nípa wọn. tó ó dà Yorùbá bọ̀ wọ́n ní ẹni oníkàn báyìí láti ń gbọ́ pọ̀n. ẹni ọlọ́fà náà láti ti ń gbọ́ mo ta. ẹni ọlọ́fà ti ń gbọ́ mo ta torí bẹ́ẹ̀ ẹ bá dákọ̀ yín fáwọn èèyàn wa. orúkọ tèmi ni Alhaj Dr. Bashir Adisa bàbá Àgbọ̀nrín sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ẹ kú dédé àsìkò yìí o ṣàlàáfíà làbá yín ẹ̀ẹ́dẹ̀ dùn bí ẹ̀ẹ́dẹ̀ ó tiẹ̀ máa dùn bí lọ́jọ́ gbogbo lágbára Ọlọ́run. ẹ̀rí báyìí àlejò pàtàkì gbà ní àgbà lórí ètò lónìí ní orí ètò ọmọ Oòduà ògbóǹtagì ni wọ́n gẹ́gẹ́ bí ẹ̀fúgbọ́lẹ̀ ni wọ́n nínú pé ká fi ọ̀rọ̀ sọ̀rọ̀ ká pèdè lédè lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti orí ẹ̀rọ asọ̀rọ̀gbèsì ní Nàìjíríà. àrílùmí ni mí ọmọ onídà kòmọ̀ náà ọmọ òmùdà lọ́ọ́ fi gbà náà lórí ọmọ agbárí nǹkan náà bí the African sadness eraser the royal comedy desire èmi lè kí sí mi. ẹ̀rí báyìí. mo máa fi ń sọ pé kọ́mẹ́díà tó ń pàrònú rẹ̀ ni aláwàdà tó ń pàrònú rẹ̀ ni gbọ̀ngbọ̀n lókèlókè sáàní tèmi bàbá gbọ̀n lókèlókè sáàní tèmi kò ní rẹ̀ ní mo máa ní súnyìn o àmì. àmì àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni kò ní rẹ̀ èmi náà kò rẹ̀ ní sí èmi náà. lágbára Ọlọ́run. mo ṣàmì mo gbé tó ẹ̀mí. ó dà bàbá Àgbọ̀nrín bàbá Àgbọ̀nrín kí ni ìtumọ̀ bàbá Àgbọ̀nrín torí mọ̀ pé gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ni ọmọ tí mo bàbá Àgbọ̀nrín bẹ́ẹ̀ ni táwọn fẹ́ mọ̀ tó mọ̀ wọ́n sì fẹ́ mọ̀ tó bàbá Àgbọ̀nrín. ẹlòmí àti ẹ̀mí àríyá tó di létí gbọ̀n kò sí nǹkan àròkàn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìgbà tórúkọ yẹn máa wáyé ó ní eré kan tí a ṣe nígbà tí a dá ẹgbẹ́ Bọ́mọdé Òkú Theatre Group sílẹ̀ ní over 3 decades ago a máa lọ bí 37 years ṣáká bùrẹ́ so ipò tí ipa tí mo kó nù ẹ̀ nígbà náà ní ipa èèyàn tí ọ̀rọ̀ kì í bá lójijì kẹ́ tó sọ̀rọ̀ kó ti rẹ́sì tó fẹ́ filẹ̀ gbọ̀ngbọ̀n ló wà bẹ́ẹ̀ ni always attention to any tó bá fẹ́ wáyé bá attention bàbá gbọ̀n so ibi tí bàbá gbọ̀n yẹn ti ṣẹ́yọ nìyẹn tó fi wá di tí à ń lò bí òní tó di tó ti wà nù CAC gan lè fi ẹni bá jẹ́ bẹ́ẹ̀ láì gbàṣẹ àjẹkájọ rìkọ́ọ̀tù ni. torí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń bèèrè lọ́wọ́ ṣé orúkọ bàbá ni bàbá mi. ìtumọ̀ ìgan ni bàbá tó dúró déédéé bàbá tó wà bàbá tó dúró ńlẹ̀ ní gbogbo ọ̀nà tó tún dúró ńlẹ̀ ó tún dúró ńlẹ̀ gangan ó tún dúró ńlẹ̀. ó dúró ńlẹ̀. ọwọ́ mi ni ẹ máa wò ní ó tún dúró ńlẹ̀. ọba Àgbọ̀nrín ọmọ ìlú wo ni nìkan. ọmọ Abẹ́òkúta Gbàgùrà gbàmọ̀lẹ́sà bí ọdún ìgbà kan. Ẹ̀gbá wà. bẹ́ẹ̀ni Gbàgùrà ni Gbàgùrà. Ẹ̀gbá méjì fi jara wọn náà. Gbàgùrà ọmọ dúró kí n dákọ̀ ọ̀wọ̀. dákọ̀ ọ̀wọ̀. bí kí n rẹ̀ kọ́ fún ẹ kọ́ jẹ. dúró dákọ̀ ọ̀wọ̀ ìwọ náà dúró dákọ̀ ọ̀wọ̀ ọ̀fẹ́ jẹ̀ kọ́. ìgbà méjì ò dẹ̀ ń jara wọn yẹn lóòótọ́. wọ́n ní báwa náà. bí kan bá ń purọ́ ìfọ́n ọmọ pé báwa. ó ti tó bí ọdún mélòó tí bàbá Àgbọ̀nrín ti sọ̀rọ̀ wọ́n sọ pé bóyá eré orí. tá a bá yọ eré orí ìtàgé kúrò eré orí ìtàgé la fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní jáde ní tẹlifíṣàn láti 1982 tá a bá yọ yẹn kúrò 1990 ní rédíò pírẹsẹ̀ntà Mhm. bẹ́ẹ̀ ni rédíò pírẹsẹ̀ntà pẹ̀lú rédíò Lagos
ká sùn láyọ̀ lẹ́bí Wednesday láago mọ́kànlá alẹ́ títí di òru aago kan wọ̀nyí wọ́n wá gbé wa láti wọ́n máa gbé wa lọ lé ìlú ọkọ̀ iléeṣẹ́ lásìkò náà ìlú sì dáńgbà náà lọ́sùn ní ìlú dáadáa ìlú sì dáa kọ́lọ́ ń jẹ́ ìlú tún dáa jù báyìí lọ náà ni kó dáa jù báyìí lọ lágbára Ọlọ́run. so ìyẹn lórí Radio Lagos kó tó dípa lórí Radio Lagos ẹ̀ náà oníbọ́lọ́run ṣe tó torí ìgbà náà mo wà ní civil service torí gbogbo mo ṣe ń ṣe drama tá n lọ orí NTA 7 LTV 8 ìgbà náà la tún mo tún ṣiṣẹ́ ní civil service Lagos State Electricity Board àbẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ nígbà náà. nípa lẹ́yìn náà. bí ẹ̀ka faná wọlé mo fi wọbẹ̀ ìgbà tó yá ni mo wá di clerical staff ni mo wá fi head registry wọn gbà náà kí n tó wá resign kí n tó nígbà tí mo rí pé iṣẹ́ yìí ò fẹ́ fún mi láyè àti tẹ̀lé iṣẹ́ oríran mi mo rí pé ó ti ń jáwó. Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọ̀gá tó wà ń bẹ̀rẹ̀ náà bí ẹnjìnìá Ṣótọ̀ ń wá ẹnjìnìá Elégbèdé ẹnjìnìá Ajáìsinmi Mr. Balógun gbogbo àwọn ọ̀gá tó wà ń bẹ̀ náà ni mo fi rí àǹfààní tètè dé orí rédíò ní Radio Lagos orí ọ̀rẹ́ wọn nígbà náà Alhaji Àbáyọ̀ Tìjání àwọn máa ń wá sí iléeṣẹ́ wa nígbà náà ọ̀rẹ́ ni wọ́n sọ wọn láǹfààní lé wọn lọ pé ọmọ yìí bá wa fún ní nǹkan kan ṣe ní ọ̀dọ̀ yín Radio Lagos ọmọ yìí ní ẹ̀bùn àṣewádé orí Radio Lagos náà máa kọ́kọ́ fàmílì tí Alhaji Àbáyọ̀ Tìjání fún ẹ máa kọ́ fàmílì lọ́wọ́ Gbénga Adébóyè ni ìmílẹ̀ tí ń gbọ́ Gbénga Adébóyè dáadáa tẹ́lẹ̀ tí mo ń wò pé ètò èmi gan owó mi kí n yí kúrò lórí tátà kan aláǹṣe torí gbogbo bá a ṣe ń rí kọ́ káàkiri kì í ṣe pé bóyá owó yọ ṣùgbọ́n àwọn táwọn kó kiri bìbí kò tí ń yọ ṣe la lọ́ ń gbowó lẹ́yìn ó ti ń di pé wọ́n fẹ́ máa mìrẹ̀yìn kọ́lọ́n tó wá nítò ọ̀nà kùtà fẹ́ rìn pé bí ká ṣe rìn rè tó fi wá di pé mo di radio presenter bí mo ṣe di broadcaster yẹn láti 1990 yẹn títí dòní lórí program Gbénga Adébóyè mo ti kọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ètò àwọn àwórí ọmọ ọlọ́fin tí ọ̀gá Tọ́pẹ́ Saheed ń ṣe ń gbà náà edition tá a jọ ṣe báyìí bọ́lọ̀ ń ṣe ṣáání sí nìyẹn tó fi di pé kò fẹ́ẹ̀ sí ìlú tá a dé lágbà ńlá ayé tá a ti tí àwọn èèyàn ti sọ pé bàbá gbàdá níjọjọ́ àmúṣọ́ mi dẹ́. so láti orí rédíò nígbà tí AIT bẹ̀rẹ̀ ní 1997 and the program tó ti fly lórí rédíò ó wọrí TV náà ó ṣe dìpọ̀ tó lórí yẹn. ẹni pé ìrìn àjò ẹ̀dá ó pọ̀ so ẹ̀yin ìyẹn wa ẹni tí wọ́n fi ọ̀rọ̀ wọlé ní ọ̀gá tẹ̀ nǹkan náà ni Bàṣírù Àdìsá bàbá àgbọ̀n láti orílẹ̀-èdè Nàìjíríà so àwọn ni a ti ń fi ọ̀rọ̀ by using word to eat the word of Toro water and for Rojuni Toro. By using word to eat the Toro water of words and for Rojuni Toro. Toro water of words. And for Rojuni Toro. Ọmọlúkùn bẹ́ẹ̀. Ọ̀yẹ́ ni pé tamalótọ́nù mi. Ọmọlúkùn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni báwọn àgbà ti sọ ọ́nù. Ṣé àwọn adé kan fọ́kùn ó dà? Àní ó tán nù mí ọmọlúkùn bẹ́ẹ̀. Inú ọkùnrin lọ́mọ wà kó tó transfer ẹ̀ sóbìnrin. Ó dà ìgbà tí ẹ ti ṣe rédíò tẹlifíṣàn ẹ̀sìn ìgbà kan ìgbà tó sì àrùn àwọn ìṣòro rẹ̀ kò sí torí mo mọ̀ pé ìgbésẹ̀ ń pa níbọ̀ tó ṣe. Kí gbóná kú ní ojú. Kí gbóná kú ní ojú. Ó yẹ ìṣòlẹ̀ òwúrọ̀. Ẹ̀jẹ̀ a máa dúpẹ́ fọ́lọ́run. A máa dúpẹ́ fọ́lọ́run. Ìṣòro dà gẹ́gẹ́ bí àkàbà téèyàn máa gùn lọ síbi ìrọ̀rùn torí tí ò bá sí ìṣòro ilé ayé gan ẹ̀dá ò ní gbìyànjú tí ìṣòro bá wà ẹ̀dá máa gbìyànjú ń làkàkà láti bọ́nú ìṣòro yẹn ìyẹn fún máa gòkè mélòó la fẹ́ kà mélòó la fẹ́ kà káṣá dúpẹ́ fọ́lọ́run bí tá a dé
mi ò bá fẹ́ àìmọ̀ yìí ṣẹlẹ̀ sẹ́yìn tó ti rí kọjá. ẹni pé àìmọye omi òjò ló ti rọ̀ sílẹ̀ ti fa mu torí ẹni tí ó bá ga ni ẹsẹ̀ àtìrín ìdàwó the tall will have a lean leg. ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. ẹni tí ó ga ni ẹsẹ̀ rẹ̀ ó tì í. ẹ jẹ́ ká wo sàkún ọ̀kan tí irú àwọn ìbáṣepọ̀ wo pàápàá ní Nàìjíríà tó wà irú àwọn ìbáṣepọ̀ wo ló wà láàrin ìjọba ní Nàìjíríà. A dúpẹ́ fọlọ́run ní àsìkò tá a wà yìí o ó ti yàtọ̀ fún táyé ìgbà kan gan gidi gbogbo wa dàbí ẹbí ni pàápàá jùlọ pẹ̀lú ẹgbẹ́ wa tí gbogbo àwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tí a wà ní Freelance and Independent Broadcasters Association of Nigeria tí Desmond Nwachukwu tí yẹn jẹ́ president ṣùgbọ́n ní Lagos State Ọ̀túnba Tokunbo Babs Olúwìndé èyí dúdú obìnrin bí ọkùnrin òun ni chairman wà ní Èkó tí àwọn àgbàgbẹ́ gbẹ́dẹ̀ wà ń bẹ̀ ní Abifagbọ́rọ̀ Táíwò Akínsọ́lá. Ìbáṣepọ̀ yẹn dánmọ́rán dáadáa. Ó dánmọ́rán dáadáa. Bàbá gbọ́n yẹn àti fáńkálẹ̀ lóye àlejò jẹun papọ̀ àlejò mú nǹkan papọ̀ pé òsì pé báyìí mo ṣe tó ó jìnnà sí mi ó ti jìnnà sí mi mi ò tiẹ̀ fẹ́ irú ẹ̀ kò sí yẹn láàrin wa kò sí yẹn láàrin wa gbogbo wa jọ ń ṣe bíi ẹbí ẹ bá ara bí Ọdún Fágbọ̀rọ̀ láàrin wa àbí Táyé Akínsọ́lá àbí Àmúṣómìdé ẹ lè mọ̀ pé gbogbo a máa relate bákan náà kò ní sí pé ẹ̀bẹ́nìkan àbí pẹ̀lú àwọn fáńkálẹ̀ gbogbo àwọn Abíọ́dún Adéoyè ẹ̀gbẹ́júwá producer gbogbo a máa jọ Yẹmí Àjídé obìnrin bí ọkùnrin gbogbo àti Skin Dúdú tó jẹ́ chairman gbogbo àjọ àgàwá ti kó yẹn wọ́n ẹ̀mọ̀ Èkó ni role model for everything. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ ńlá ni. mo bèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan pé àwọn ìṣòro ló kojú ní tẹ̀sí ìgbẹ́yìn ẹ̀sìn ìṣàlẹ̀ yìí ṣùgbọ́n ó ṣe ṣe kárí àwọn ọkọ̀ tó ti jùmọ̀ ilé méjì. ìyẹn náà tán pọ̀. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ léèbù wọ́n ní so. ìyẹn náà is multi-dimensional. ó pọ̀. ẹ ṣàlàyé díẹ̀ fún wa àwọn kan wọlé tó ṣe tó jẹ́ nǹkan tìlú gidi kí ni wàá dùn mọ́ nínú. àwọn kan yẹn pọ̀. ó pọ̀ jáǹtì rẹ̀. péèyàn ní àwọn ọmọ tó ń ṣe dáadáa péèyàn ní iṣẹ́ èèyàn ń tẹ̀síwájú lójoojúmọ́ àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi títí 3 people la fẹ́ sọ ní àbí tí àìmọye àmì ẹ̀yẹ àti àwọn ìrìn àjò afẹ́ bí irú ìtawá yìí ní ìsìn tàwa ní United Kingdom tá à ń gba yìí tá à ń gbẹ̀yẹ káàkiri ṣéjọ́ tá a kọ́kọ́ gba visa láyé la fẹ́ sọ ni pé ní visa ìlú òyìnbó ìyá 2002 lọ sí Germany mo tọ́ Continental Europe pé èmi náà ọmọ ìyá aláta mi náà nílùú èbó àbíjọ́ tá a wọ United Kingdom náà la fẹ́ sọ ni ìjọ tí àwọn ọjọ́ tí mi tún lè gbàgbé ní 16th May 2006 tí 100% entertainment Adéọ̀tọ̀ lówó bàbá ọmọ tí wọ́n gbé mi lọ sórí BBC Network Africa tí mo sọ̀rọ̀ tí gbogbo Africa ń gbọ́ tí wọ́n tún gbé tí wọ́n ya fọ́tò mi tí wọ́n fi síbẹ̀ tèmi náà wá wo bí tí wọ́n fi fọ́tò mi síbẹ̀ àwọn ìkàn lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti sọ̀rọ̀ lórí BBC Network Africa pé mo náà jẹ́ kan nù sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ dọ́là Gbénga Adébóyè ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú àwátà ní kó fọ̀nà kẹ́ ọ̀gá mi wọ́n ti sọ̀rọ̀ níbẹ̀ mi ọ̀gá mi Amos Ọmọṣọ́mìdé kó pẹ́ fún wa dáadáa ní ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra ó ti sọ̀rọ̀ ńbẹ̀ èmi náà wá jẹ́ kan náà sọ̀rọ̀ tá a lè tọ́ka tó òun náà tún sọ̀rọ̀ ńbẹ̀ o tẹ́pẹ́ àwọn píṣọ̀ tẹ́ máa rí ńbẹ̀ bí Wọlé Ṣóyínká MK Abíọ́lá àwọn píṣọ̀s àwọn ìkàn ní ilé adúláwà ti Nàìjíríà tẹ́ máa bá ńbẹ̀ yẹn àti máa lọ máa àjíjọ́ tí mo wọ̀ lu Amẹ́ríkà la fẹ́ sọ ni káṣá máa dúpẹ́ fọlọ́run nínú gbogbo tí o ṣe ọpẹ́ ní fọlọ́run. tó ìyẹn ni pé gbogbo ẹnikẹ́ni tó ẹ̀dá aráyé tó ń já sọ́pẹ́. bẹ́ẹ̀ni
ẹ̀sìn gbé èdè àti àṣà wa ilẹ̀ Yorùbá lárugẹ irú ilé transistant lọ́wọ́lọ́wọ́ yìí ààrẹ náà ni. àdúpọ̀lọ́wọ́ Ọlọ́run pé ẹni tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí lókè òkun níbi lónìí o bẹ́ẹ̀ni òun kọ́kọ́ sọ Yorùbá lórí tẹlifíṣàn lókè òkun bí. ní òkè òkun bí. bẹ́ẹ̀ni àdúpẹ́ fọlọ́run. lẹ́yìn ìgbà yẹn tí a ti wọ́n rí. bákan náà ní ìsìn iṣẹ́ tẹ̀yìn tí ẹ̀ ń ṣe ń bí kì í ṣe iṣẹ́ kékeré kọ́lọ́run kó túbọ̀ fún yín lápá ni ìwé àwo tuntun tẹ́ ẹ tún fẹ́ gbé jáde ní ìsìn yìí abidi àwọn ọmọ wa míì ní Nàìjíríà gan a ní ìpèníjà yẹn inú ilé míì àwọn yìí ò lè sọ Yorùbá kó dọ̀bálẹ̀ kan náà ó gbọ́ kò lè sọ ni kí lèèyàn gbọ́ tí ò lè sọ ẹnjọ́ tí èèyàn bá dẹ̀ ti sọ èdè ẹnu ló ń fúnra ẹ ti sọnù torí Yorùbá ní tẹnitẹni tẹkísà ń ta àtàn ọmọ gbọ́dọ̀ mọ abidika kó tún mọ àmì orí ọ̀rọ̀ kó dẹ̀ gbọ́ èdè ẹ̀ kó lè sọ torí èdè ènìyàn ni èèyàn fúnra ẹ̀ ló máa júwe ibi tí èèyàn ti ń bọ̀ ibi tí èèyàn jẹ́ ìran tí èèyàn ti wá. ìyẹn ni pé tẹ́ bá fẹ́ gba àwọn èèyàn wa níyànjú nísìnyí lórí ọ̀tá nítorí nísìnyí ìyẹn ni pé ẹ̀ ń sọ fún ẹ pé èdè wa ṣe pàtàkì kan. ó ṣe pàtàkì káwọn ọmọ wa máa sọ ẹ má jẹ́ àsọ lẹ́nu bí wọ́n bá ti sọ lẹ́nu ó ti sọ lẹ́nu ẹni tó sì sọ lẹ́nu ó fàpò ìyàkọ́ ni ọ̀pẹ̀ ìfọlọ́ ká máa dúpẹ́. ọ̀pẹ̀ ìfọlọ́ ọ̀dà kí ẹ tó di pé bí a mú àfi àdàgbà ètò ìlérò síbi kan n fẹ́ kí pàwálẹ̀ rí díẹ̀. ọ̀dà kò gbọ́dọ̀ báyàn lójijì náà. bẹ́ẹ̀ ni ilé ìjọsìn kan ni mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ wa kan lọ. ilé ìjọsìn bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì ni ó wá tó àsìkò àdúrà onípele ìpele wọ́n pe àwọn tí ń wá iṣẹ́ wọn jáde àlùfáà àjọ fún wọn ládùúrà wọ́n pe àwọn tí ń wá ọkọ àwọn yẹn tiẹ̀ lọ bìbà àlùfáà àjọ fún wọn ládùúrà wọ́n kú ń bẹ̀ wọ́n tún pe àwọn tí ń wá aya àwọn yẹn ò pọ̀ tó àwọn tí ń wá ọkọ wọ́n pe ayé ìsìn àwọn ọmọ ìsìn yìí ọjà gàrí ni wọ́n ra ìtọ́wò pọ̀ wọ́n fẹ́ settle down kọ́lọ́n kó ṣàánú wa ni wọ́n kàn tọ́ àwọn ọjà gàrí náà ọjà gàrí ìyẹn lè tọ́wò dáadáa àmọ́ iye àwọn mìíràn tẹ́ bí wọ́n máa ń dọ́gbọ́n wọn lọ ọjà gàrí wọ́n bẹ̀ sí wọn ẹnu kọ̀ọ̀kan ní ó fi jáde nínú ọjà á kàn wá pure water á fi lé ṣùgbọ́n ọjà búrẹ́dì bí èèyàn bá yẹ já láìlọ́nù búrẹ́dì ó ti rà á oníbúrẹ́dì ò ní gbà kó wá ní tàtà náà búrẹ́dì kó ló fẹ́ jùlẹ̀ padà yóò dogun dọdẹ o ọjà búrẹ́dì bí wọn bá ti já ó ti rà ní. lẹ́nu kan ní wá kan àwọn òpó wọn ní kan jáde wá kan fún wọn ládùúgbà bí wọn ṣe ń bọ̀ àlùfáà àjọ wá rí arábìnrin kan láàrin ó sì mọ ọmọ ọkọ ẹ̀ ìyá Deborah ni ó ń bọ̀ yìí ọkọ ẹ̀ ló jókòó ní ẹ̀yìn lọ́hùn àbí ọ̀gbọ́n tá a wí ni àlùfáà àjọ bá ní yèyé Deborah àwọn òpó la pè padà ó fi gbígbọ́ ṣaláì gbọ́. bẹ́ẹ̀ ni ijó tẹ̀ láwọn òpó lẹ́yìn ijó tiẹ̀ gan le ju tiẹ̀ lọ ti àwọn òpó gangan lọ àlùfáà àjọ tó ní yèyé Deborah àní àwọn òpó la pè kó o padà. ọgbọ́n ọmọ mi sọ yẹn à. kò tán dáhùn nígbà tá àlùfáà àjọ wa pariwo òkè tán tí gbogbo òjò gbọ́ ohun èsì ìyá Deborah gan ó borí microphone tá àlùfáà àjọ ń lò mọ́lẹ̀ àlùfáà àjọ yèyé Deborah ọgbọ́n ọmọ mi kọ́ padà àwọn òpó la pè ó ní mọ̀ olórí burúkú ẹ̀ lójòkó léyìn ẹ owó sùkúrù ẹ̀yẹ san owó aṣọ ẹ̀yẹ rà owó ilé èmi lọ́mí san owó oúnjẹ èmi lẹ́múlẹ̀ òkú ayé lọ kọ̀ mi ìjà mi tètè kúnlẹ̀ bẹ́ẹ̀ kí n gbàdúrà kò mí pẹ̀lú àwọn opó wuyamọ́ mi jẹ gan kí mọ́ mi jẹ gan ó ju tìyẹn opó lọ òkú ayé lọ kọ̀ mi. ọlọ́run mẹ́sàá ló kú ayé kọ́lọ́ jẹ́ tó bùkátà wa gbọ́. àmì o jàre rí nǹkan báyìí. àbí o. ó dà ìyẹn darapọ̀ máa wò kó sọ fún ọkọ̀ ọ̀hún burú ẹnẹjọ́ láti àwọn ẹnẹjọ́. ó dà mo fẹ́ kí ẹ bá mi ṣe nǹkan kan torí pé kí ni a rí pápá lórí ètò ọmọ Oòduà yìí
a máa ń sábà ti lọ irú ní báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n endorse ẹ bá fi àṣẹgùn ètò ọmọ Oòduà. ètò ni ẹ jẹ́ ká máa wò ó ètò ni ẹ jẹ́ ká máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n tó ń rán wa létí àṣà Yorùbá o ètò ni ẹ jẹ́ ká máa wò ó ètò ọmọ Oòduà yìí ká gbé e lárugẹ ọmọ Oòduà yìí ó ká gbé e lárugẹ tẹnitẹni tèkísà ní dàgàn ọmọ Oòduà ká gbé e lárugẹ. ẹ ṣe tó wọn lẹgbọn yẹn wọn ní ká gbé ètò ọmọ Oòduà lárugẹ. ká gbé lárugẹ. ní ilé àti lóko. bẹ́ẹ̀ ni. tó yóò sì dáa. lágbára Ọlọ́run. nǹkan kan bọ̀ láìpẹ́ ìtàkùnṣe lókè pẹ̀lú ìmọ̀ pé iná mi láti ẹ̀yìn náà pàápàá kan jẹ́ ìkọlá àwọn tó ń ṣagbátẹrù ètò yìí. bẹ́ẹ̀ ni. wọ́n pè ní Yorùbá in diaspora. bẹ́ẹ̀ ni Yorùbá in diaspora gbogbo ọmọ Yorùbá tó wà ní òkè òkun. bẹ́ẹ̀ ni. ká parapọ̀ ara ọ̀nà tá a tún lè fi gbà máa gbé àṣà wa lárugẹ náà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè rún parún pẹ̀sẹ̀ sí tí yóò fi dùn tí yóò fi lárinrin ẹ gbé lárugẹ yín tá a bá ṣe làárọ̀ yìí èyí àṣẹlẹ̀ ní láàárọ̀ yìí bó bá dọ̀la ẹ má dá wa dáa tọrọ ní sísì ní tẹ́yìn náà bá ní láti fi ṣèrànwọ́ kí gbogbo akórapọ̀ kágbéra lárugẹ lẹ́yìn odi kán máa wù wá nílé pé àwọn ọmọ wa tí wọ́n ń ṣe dáadáa rẹ̀ àṣà náà ń gbé lárugẹ yóò ìyẹn gan nínú àwọn ọmọ wa náà máa fi dùn láti lè máa gbé àṣà yìí lárugẹ fún wa ní dáadáa wa òbí nìkan. nísìnyí mo fẹ́ kẹ́ bá wa dágbére fún àwọn ìwà tó ń wà. dúpẹ́ adágbére fúnra lórí ètò lónìí ànídágbére fáyé pódìgbò ṣe àyà wa pẹ́pẹ́pẹ́ torí pé pẹ́pẹ́ báyìí náà ni ewu ṣàrọ́ àfọwọ́ pawú àáfèrègì jòbì àádàgbà àdògbò náà ńláńlá pẹ̀lú ìdẹ̀ra ẹ̀ẹ́dẹ̀ wa dùn yóò lóyin èmi tí ń tòótọ́ ẹ̀hà Dr. Bashiru Alhassan mò ń jẹ́ bàbá àgbọn àrílùmí ni mí ọmọ onídàá kùbànà ọmọ òmùdà lọ́ọ́ fi bẹ́ẹ̀ àná ẹ̀ lórí ọmọ agbárí kankan mọ́gi ẹ má jẹ́rú ọba yín oríkì ni o ìta lóríkì sí ni ilé bàbá tó bí mi lọ́mọ nù nígbàgbùrà ìyá mi wá lọ́mọ olówó òdòrú ọmọ ajífẹ́pẹ́ ṣeré ara òun kì í ránró àwọn ìmẹ̀nu kúrò ní tòun lágbára Ọlọ́run ilé àtàwọn làáfin pàdé yàrá Dr. Bashiru Alhassan jẹ́ bàbá àgbọn ire o àfire. tó kádìpẹ́ lọ́wọ́ Ọlọ́run kádìpẹ́ lọ́wọ́ ọmọdé àti àgbàlagbà tó bá wa bẹ̀rẹ̀ ètò lónìí tó ti bá parí ẹ̀ láyàtọ̀ láìpẹ́ ìbá bọ̀ wọ́n ní pé kì í dùn púpọ̀ sí wọn báyìí ní ọbẹ̀ oge. ṣùgbọ́n ilé tá a ṣe lénìí mo rò pé ó ju sí ń lọ torí ògúnnágbòǹgbò láàrin àwọn pèrèpèrè. ìwọ̀n tá a bá tiẹ̀ ṣe kọ́lọ̀ ń kó fà àlùbáríkà sí. ìlànà orí ètò lénìí torí bẹ́ẹ̀ mo dágbére fún wa ní ọ̀kan èjèèjì wípé rírẹ́ o kẹ̀kẹ́ kábíyèsí ó dàbọ̀. dàbọ̀.